lọ́bàárẹ̀ àyàkánná al-Qur'an àyàkánná ni àbákàsọ mẹ́ta ni oníwàsíkúrú fílíkìtàbí Ìdírísà innahu kana siddiqan nabiyyan wa rafa'nahu makanan aliyya. mìíràn tí inú tíra àwọn tíra fílíkìtàbí Ìdírísà innahu kana siddiqan nabiyyan. Ìdírísà yẹn Siddiqa olóòótọ́ ní Idris nabiyyan. ọjọ́ àtòrí ẹ̀sìn lànàbì. wa rafa'nahu makanan aliyya. wọ́n ní wa rafa'nahu àwọn náà la gbéga makana agbéga tí mo makana aliyya ètò ga ọ̀tọ̀ ní rọ̀fà wọ́n náà wọ́n promote yẹn ó promote ẹlòmíì láyé kò ní sọ. ìsọ ni wọ́n ń pè ní makani kéèyàn ó ní sọ níbo la fẹ́ trace rẹ sí níbo ṣọ́ọ̀bù rẹ níbo lọ́fíìsì rẹ níbo kọ́mpìnì rẹ níbo lórí pàtì ẹ gan láyé yìí níbo mọ́sálásì rẹ makani nù kí wá ṣe gbẹni tó adáyé rẹ ló tóbi. ẹgbẹ́ ọ̀gbọ̀npọ̀ yàtọ̀ọ̀tọ̀ ni pé o lè fi ìmáàmù Rátìbí kó o sì wé ìmáàmù Jámíù ẹni tí wọ́n ń sọ pé wà múrí alákàbí sọ̀lá. bí sọ̀lá ti wá sọ̀bìrì àléyá. ọ̀rùkẹ́rì máa wà múrí alákàbí sọ̀lá. kọ̀ọ̀kọ̀já fámìlì ẹ̀ ọ̀lẹ́ èèyàn níjà sí ìmáàmù Rátìbí. ọba ti kọ́ ọmọ rẹ àti àwọ̀ rẹ jọ ìwọ náà bí ìmáàmù nù kí ni fìtínà oníbẹ̀mí eléyìí ní ìsìn. wà á múrí alága. ẹnìkan náà ló kó gbogbo fámìlì rẹ̀ kó wọn jọ wà á múrí alága ó wà á fún ẹni tó jẹ́ ìmáàmù rẹ̀ àyímà ìmáàmù Jámíù ó lè wíwé ìmáàmù Jámíù kọjọra wọn ìmáàmù Jámíù òun ni ànábì Ibrahima kódà tí ìtànà Ibrahima tún ju ìmáàmù Jámíù lọ bí ìmáàmù Jámíù ṣe tó òun irú ìmáàmù tí ànábì Ibrahima tọ́lọ̀ òun sọ pé wà sí bútàdá kò lè jẹ́ ìmáàmù Jámíù lọ́fẹ́ yẹ kí wàá lọ pọ̀ tó yìí wù. lérí bá ṣe tó lérí ni ó ṣe fọ má máa gbin mọ́ tí wàhálà bá ń bọ̀ ọ́ máa tì í náà nì. ó sì máa gbin ọmọ agbin pé ewé ìwò lélẹ̀ ìgbà wọ́n bá fẹ́ máa gbin kó láyé kó ọ̀dọ̀dà tí wọ́n ń gbádùn láti àmọ́ ayé yìí ayé kan máa ń fà قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال أحد الظالمين. ìmáàmù tànà Ibrahimu wọn kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ gẹ́gẹ́ bí ìdílé àná Ibrahimu náà pọ̀ tó bá wọn àfáàpọ̀ irú àwọn àfáà tí sí ara ń fẹ́ jẹ́ lọ́jọ́ fìtínà wọn pọ̀ láyé tó ní ìmúlọ́bí alẹ́ ajíbàrúkà ibi wọn lọ òun ni ìgbà ọfẹ́ kí n sọ́dọ̀ àwọn àfáà tí àwọn àfáà títà rẹ̀ ò ní parẹ́ tó kọ̀ rẹ̀ ò ní parẹ́ ádámà ájọ mú nǹkan lẹ̀ o bàbá náà dẹ̀ wọ́rí ó ṣe sacrifice to the core sacrifice wọn tí wọ́n fi wọnú kòtò báyìí ni wọ́n fi sacrifice fọ́lọ́run so irú ìmáàmù tànàbí Ibrahim yẹn nígbà tó parí assignment ọlọ́run nígbà tó pé ó pé assignment rẹ̀. wàhálà ìní já ìlú kálí náà sí màmá. lónìí òdìmọ́mù èyí tó ti kọjá ìmáàmù Jámíù o. ọlọ́run lónìí ọdí ìmáàmù rẹ̀ ti pé ó ti dá síwájú àwọn ẹ̀dá láyé àti dá síwájú àwọn èèyàn láyé èsè nǹkan tó yí sí èso. já ìlú kálí náà sí màmá kọ́ làwọn mi ìfòrí àti. alága ń bá lo fast brain. òun tún wo bí arìnrìn àjò yẹn ti ń bọ̀ pé síbẹ̀ àwọn àmì ló ṣe tún rìn ní.
tó bá ti ń rìn nìkan máa fi tọ́ máa kú o. Kọ́mọ dákẹ́. má dá wàhálà lẹ̀ fọmọ tó bí o. òun ti wọ́ pé síbẹ̀ náà àmọ́ yìí ló tún rìn. Sọ́lá wà mí lórí àti. èmi nìkan tí mo fẹ́ kó o ṣe ní ìmáàmù o. wọ́n tèmi nìkan lásìwájú wà mí sùúrì àti. àtàrọ́mọdọ́mọ mi náà ní ká máa já síwájú tá kí á mọ̀ ó fi dé. Kọ́lá láyà náà ló àdí sọ́ọ̀lì mi. ọlọ́run ni mo gbà á fún ọ. ẹyọ kan ní nígbà. láì sọ̀rọ̀ mí èyí bá jẹ́ alábòsí nínú wọn. onídìmọ́mù kò ní dépò ìmáàmù. anábàámu wá farabalẹ̀ táwọn anábìáwọn bá dẹ̀ gbọ́rọ̀ lẹ́nu ọlọ́run wọ́n lọ digest ẹ̀. wọ́n á wò pé alábòsí nínú ilé ìbí kí ni òbí àbòsí. òun ló wá sí assignment òun ọ̀dà jẹ́jẹ́ pé tó fàbòsí òun ni kí ẹsẹ̀kẹsẹ̀ ó wọnú ilé yìí ká sí obìnrin fẹ́ wọnú ìran wa. tá a bá ti fẹ́ ṣe bí a bá ti ṣe obìnrin fẹ́ wọlé tó bá ti bíbí kúbi ìta bábọ̀ yìí ọ́ dàrú alábòsí òde òun wá assignment ọ̀wá lókè ọfọjọ́ òun lé ọ̀lọ́ ń bọ̀ ọdọọjọ́ mi ọba pàtàkì ọkọ rẹ yí pé. Rabbana ablana azwajina dhurriyyatina qurrata a'yuni waj'alna lil muttaqina imama. Rabbana ablana min azwajina. ọlọ́run fún wa tọwọ́ lọ́rẹ́ abúlé anamíra aṣọ àjìnà gbogbo ń tá a máa fẹ́ wọlé nínú ọ̀ràn wa àwọn ọmọ obìnrin tá a fẹ́ èyí tó ọmọ wọ́n fẹ́ èyí tó ọmọ wa tí wọ́n máa fẹ́ ọlọ́run bá mi ṣe wọ́n ní. Wàsórí àtinà àtàwọn àtàyùnì. àtàlápọ̀tọ̀ kan máa wà nínú ilé ìkúrọ̀tà àyìnì jẹ́ olùtutù ojú ọmọ ni wọ́n jẹ́ kí wọ́n jẹ́ má jẹ́ wọ́n jọ máa pàpà lági wọ́n nílé tí ń bá ń tòrò ọmọ àlebẹ̀ ní èdè àgbà. má jẹ́ wọ́n jẹ́ pàpà lági ọmọ o àwọn àgbàlagbà àwọn bàbá wọn ọlọ́mọ tí ó da lérú ọlọ́mọ jẹnu rẹ̀ ọtọ́rọ̀ bí ọmọ tí ó da lérú a lè sí bímọ ọmọ àwọn má jẹnu rẹ̀ ọtọ́rọ̀ o torí bẹ́ẹ̀ ẹ bá tọrọ àwọn ọmọ kò ní rí kankan ṣe yóò sì máa darí wọn ó sì bá kámú náà ní. sọ̀rọ̀ ní ìwọ náà olùtútù ojú ọmọ ni kò ṣe wọ́n. waj'alna lil muttaqina imama. wọ́n jẹ́ ìmáàmù wọ́n jẹ́ aṣíwájú fáwọn àwo àlùmọ̀tẹ́sì ìmáàmù tiwọn àwọn kọjá ìmáàmù Jamiu gíga nìyẹn. ọ̀tọ̀ ní mafa ọ̀tọ̀ ní makan gíga wa ní àlíyá ní kéèyàn jẹ́ imam alikuburọ alifatu alikuburọ gíga nìyẹn ní wọ́n sọ yí pé. wàrà fana ọmọdé ní àlíyá. látàlẹ̀ hamudu. yálà ní júùdì wà ní bàdìrì wà ní ọ̀la. bàbá kìtà tuntun máa ń tẹ̀sán àwọn àtẹ̀múnà. bàbá kìtà tuntun máa ń tẹ̀sán àwọn àtẹ̀múnà. wọ́lọ́n bó ṣe tó lọ láàrẹ̀ túùtì máa tẹ̀sà ẹni ó wọ̀ ló fún wọ́n tẹ̀ ní ọmọ tẹ̀sà òun sì kọ̀ fẹ́ ẹlòmíì mọ gbogbo kéwù kò ní sọ èyí ọlọ́run.